A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ alámòjútó tí a mọ̀ sí Transition Monitoring Group ti rọ àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) láti lo àsìkò ìbò gómìnà àti ilé ìgbìmọ̀ yìí láti fi ṣe àtúnṣe àwọn kùdìẹ̀kudiẹ fún ètò ìdìbò tí kò ní àbàwọ́n nínú, kí ògo ìdìbò lè túbọ̀ rú gẹ́gẹ́ sí i. Àtẹ̀jáde yìí wáyé lánàá láti ẹnu alága àjọ náà Anwar Rafsanjani níbi tí ó ti rọ àjọ elétò ìdìbò láti ní ìdìbò tí yóò lọ ní ìrọwọ́-ìrọsẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Alága náà tẹ̀síwájú, ó ní àjọ elétò ìdìbò gbọ́dọ̀ rí i dájú wípé ohun èlò ìdìbò tètè dé àgọ́ ìdìbò, kí ẹ̀rọ wọn BVAS sì máa ṣiṣẹ́ dáadáa, kí gbogbo èsì ìdìbò lè wà ní ìpamọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àwọn olùgbé ìpínlẹ̀ Jigawa ń tẹ̀lé òfin iléeṣẹ́ ọlọ́pàá tí ó pàṣẹ wípé kò gbọdọ̀ sí lílọ bíbọ̀ ọkọ̀ nítorí ìdìbò gómìnà àti ilé ìgbìmọ̀ tó ń lọ lọ́wọ́. Àwọn akọ̀ròyìn ṣàkíyèsí wípé láti aago 7 ààbọ̀ òwúrọ̀ yìí ni wọn kò ti kófìrí ọkọ̀ tí àwọn ilé ìtajà sì wà ní títì pa. Àwọn olùdìbò nìkan ni ó ń rìn lọ sí ibùdó ìdìbò láti lọ tẹ̀ka. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni gbogbo ohun èlò ìdìbò ti pèsè síbi àgọ́ ìdìbò láti aago 7 ààbọ̀ òwúrọ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn tí a gbọ́ ni wípé ìdìbò ti ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn káàkiri gbogbo ibùdó ìdìbò tí ó wà ní ìpínlẹ̀ náà. Àwọn òṣìṣẹ́ ìdìbò tètè dé nígbà tí àwọn olùdìbò náà ti wà lórí ìlà fún àyẹ̀wò àti ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post bákan náà. Àwọn ẹ̀ṣọ́ ológun tí ó ń pèsè ààbò fún ìdìbò gómìnà àti ilé ìgbìmọ̀ ní ìpínlẹ̀ Enugu ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn adàlúrú tí iye wọn tó 140. Àhesọ tí a gbọ́ ni wípé àwọn olóṣèlú ni wọ́n fẹ́ lo àwọn adàlúrú ọ̀hún láti fi dabarú ètò ìdìbò tó ń lọ lọ́wọ́. Gbajúgbajà ilé ìgbafẹ́ Carolina tí ó wà ní ìlú Nsukka ni ọwọ́ ti tó àwọn adàlúrú náà. Bákan náà ni a gbọ́ wípé àwọn adàlúrú 3 tí wọ́n di ìhámọ́ra ogun ni ọwọ́ tó ní iléeṣẹ́ ètò ìdìbò tí ó wà ní ìlú Nsukka. Lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò, àwọn 3 náà jẹ́wọ́ wípé olóṣèlú kan tí ó ṣe gbòógì ni ó bẹ̀ wọ́n níṣẹ́ dé tòrutòru. Agbẹnusọ ikọ̀ ológun ìpínlẹ̀ náà, Major Eromosele Unuakalu sọ wípé òun kò lè fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nítorí pé wọn kò tíì fi tó òun létí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu ti dìbò ní àgọ́ ìdìbò tí ó wà ní Aláùsá ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Bákan náà ni ètò ìdìbò ń lọ lọ́wọ́ ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn tí a gbọ́ ni wípé ìdìbò ti bẹ̀rẹ̀ láti aago 7 ààbọ̀ òwúrọ̀ yìí. Ẹ̀rọ ìdìbò tí a mọ̀ sí BVAS sì ń ṣiṣẹ́ nígbà tí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn òṣèlú party agents wà ní ìkàlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation bákan náà. Ààrẹ Muhammadu Buhari ti dìbò rẹ̀ ní ìlú Daura, ìpínlẹ̀ Katsina, nígbà tí ó sọ fún àwọn olùdìbò wípé bí olóṣèlú kankan bá fún yín lówó, ẹ gbà á, ṣùgbọ́n kí ẹ dìbò yín fún ẹni tí ọkàn yín bá nífẹ̀ẹ́ sí. Buhari nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé ó ti pẹ́ tí ìjọba òun ti ń polongo ìfajúro sí rírà àti títa ìbò. Ó wá ké sí àwọn olóṣèlú láti jáwọ́ nínú ìwà náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.